Jaguma di ààrẹ tuntun fún ẹgbẹ́ ìdàgbàsókè ọ̀dọ́ ọmọ bíbí ìlú Ìlọrin. Ṣe ni ẹsẹ̀ ò gbèrò ní Palace Emir ti ìlú Ìlọrin Alhaji Dókítà Ibrahim Sulu Gambari CFR, tó tún jẹ́ alága fún ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Kwara lọ́jọ́ Ajé ọjọ́ 11 oṣù kọkànlá ní wákàtí 11 ọdún 2024 yìí, gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ayẹyẹ ọdún 29 tí Emir gorí ìtẹ́ baba ńlá wọn. Níbi ayẹyẹ yìí kan náà ni Alhaji Mohammed Usman Jaguma ti gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ ìdàgbàsókè ọ̀dọ́ ọmọ bíbí ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ IDA, lẹ́yìn tí ẹgbẹ́ yìí lo ọjọ́ náà láti fi ṣe àpérò àwọn ọ̀dọ́ ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ àti fífún àwọn akẹ́kọ̀ọ́ kan ní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́, ètò ìrangún síni lápá àti pínpín ìrẹsì lọ́pọ̀ yanturu fún àwọn tó nílò oúnjẹ lásìkò tí oúnjẹ di ọ̀wọ́n gógó yìí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ látẹnu ààrẹ àná tó ń gbé ipò sílẹ̀ fún Jaguma, Alhaji Babatunde Salaudeen, tó ti sọ wípé òun ṣe ìrántí ìrìn àjò tí àwọn jọ rìn láti sọ ẹgbẹ́ ọ̀hún tó kún fún àwọn tí ìmọ̀ wọn papọ̀ di èyí tí ó ń lapare láwùjọ. Nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tó gba ọ̀pá àṣẹ, Jaguma ní òun dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ tí inú òun sì dùn láti darí ẹgbẹ́ náà gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ ọ̀hún, àti wípé ìgbàgbọ́ wọn ní inú òun ló ṣe ìjẹ́rìísí àfojúsùn wọn láti jẹ́ kí ọjọ́ ọ̀la ìlú Ìlọrin dára. Àwọn tó jẹ́ lókọlókì àtàwọn tó dípò òṣèlú mú ni wọ́n kópa níbi ètò náà. Lára ìta ti rí ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Kwara Malam Abdulrahman Abdulrazak, mínísítà tó ń rí sí ìdàgbàsókè àwọn ọ̀dọ́ ọ̀nàrẹ́bù Ayọ̀délé Ọláwándé, àwọn ọba aláyé àtàwọn èèyàn jàǹkànjàǹkàn míì. Lára àwọn tó jẹ́ oníwàásí ọjọ́ náà ni ọ̀jọ̀gbọ́n Aláró, Àfáà Sànú Ṣèwù àtàwọn míì tí àwọn